kì í ṣe nǹkan tó rọrùn láti sọ pé bóyá a pín, yóò fẹ́ ṣòro láti pín kó mọ̀ jẹ́ pé yóò dá dúkùú sílẹ̀ nígbà tó bá yá torí ojúbọ̀rọ̀ kọ́ la fi lè gbọ́mọ lọ́wọ́ èkùrọ́, ojúsàájú, àìfọmọ iṣu tọ́ṣu, àìfọmọ ọkà tọ́kà tí a ò ṣe ní pín ire láre. Ìyẹn ló ṣokùnfà bó ṣe pé àwọn ẹ̀yà kan wọ́n sọ pé àwọn fẹ́ pín. Ọdún 1917 ni wọ́n tó ń pè wá ní Yorùbá. Lord Lugard ló sì ṣèpàdé pẹ̀lú àwọn lọ́balọ́ba ní ìlú Ìbàdàn nígbà yẹn. Àwọn Ọ̀yọ́ ni wọ́n ń pè ní Yorùbá. 520 ní ẹ̀ka èdè ta ní lórílẹ̀-èdè Nàìjíríà. Irú ẹ̀ka èdè ta sì ní ó yẹ kí ó jẹ́ pé yóò fi wúlò fún wa ni. Jẹ́ pé a ó wà ní ìṣọ̀kan tó jẹ́ pé a jẹ́ ìdẹ́rùbà fún àwọn orílẹ̀-èdè mìíràn èyí tí àwọn olóyìnbó pè ní unity in diversity. Ṣùgbọ́n dípò bẹ́ẹ̀, ẹ̀dá rẹ̀ ní odi ẹ̀ náà ni wọ́n á ṣẹlẹ̀ sí wa ní orílẹ̀-èdè. It's not homes and properties, real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. It's not limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. It's not lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bọ́ tí í ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. It's not homes and properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ni. Torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ It's not homes and properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Tó jójúlówó. It's not limited, you are too much o. Ọpẹ́ ní pẹ́ ní sáyé àwọ̀ wọn lóde ògbólú ìyìn ní fún níyìn àwọ̀ wọn lóde ìyìn òun ló díá fún ẹ parí yòókù lọ́dọ̀ yín pàápàá àwọn onílàákàyè ń gbòòrò ayé. Tọ́ kókó ibẹ̀ ni wípé ẹja máa dúpẹ́. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ lẹ́ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ. Mo dúpẹ́ lọ́wọ́ àlejò wa ní dédé àsìkò yìí torí kò sí gbàkígbà tí a ké sí wọn tí wọn ò kí wá sílé agbára wa ń bí. Ẹ ṣeun o ọ̀mọ̀wé olóyè Adésọjí Adérẹ̀mí Fájẹyọ. Atọ́kùn ètò àti ká mọ wà torí ọmọlúwàbí èèyàn ni arákùnrin Tóbi Fásùgbà. Ọmọdé tó bá sì mọ́wọ́ wẹ̀ ni abágbà jẹun. Yorùbá sì tún ní abẹ̀rù àgbà yóò tẹ̀lé pẹ́. O ní ṣìṣe o. Àṣẹ. Lókèlókè lẹ́yẹ fọ̀hún. Lókèlókè ní iléeṣẹ́ lóní Bẹ́mbẹ́yẹ́kẹ yóò máa lọ. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa. Lókèlókè lẹ́ máa lọ. Ẹ máa gbọ́ wa lóní Bẹ́mbẹ́yẹ́kẹ. Ẹ sì máa wò wá lóní Bẹ́mbẹ́yẹ́kẹ bákan náà. Ẹ ṣeun. Níbi ìjọ́ mélòó kan sẹ́yìn ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni wọ́n mú lẹ́tà lọ bá wọn nílẹ̀ UK. Nígbà tí wọ́n submit lẹ́tà náà, inú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá dùn wípé ọpẹ́ o. Torí tá bá kọ́ ní àwò ṣé ti bí ìnira gógó tó ń bá ìran Yorùbá àti gbogbo ìlú gan ní Nàìjíríà fínra lásìkò yìí la fẹ́ wé. Wọ́n ní ara ìdí èyí gan ló fi tọ́ kí Yorùbá padà sí bíi tìgbà kan tí ó jẹ́ pé àwa fúnra wa lè ń bọ́ra wa tá a lè ṣe kòkó àòsì àkọ́kọ́ tá a kọ́ àtàwọn nǹkan tó dáa míì láyé bàbá Awólọ́wọ̀. Wọ́n ní ìyẹn fi hàn pé ìran Yorùbá ó dáa tó bá sì dá dúró yóò sunwọ̀n. Kí lẹ rí sí eléyìí nílẹ̀ Yorùbá o? Ẹ ṣe Yorùbá wọn ní tí ò bá ní tí ń ṣe ẹ̀ṣẹ̀ kì í ṣe lásán ni mo fi kọ́ fẹ́ bẹ̀rẹ̀ báyìí pé nítòótọ́ oríṣiríṣi ẹ̀yà la ní ní orílẹ̀-èdè Nàìjíríà bá ṣe wà. Gẹ́gẹ́ bí ìwádìí tí mo jẹ́ onímọ̀ èdè 520 ní ẹ̀ka èdè ta ní lórílẹ̀-èdè Nàìjíríà. Irú ẹ̀ka èdè ta sì ní ó yẹ kí ó jẹ́ pé yóò fi wúlò fún wa ni. Jẹ́ pé a wà ní ìṣọ̀kan tó jẹ́ pé a jẹ́ ìdẹ́rùbà fún àwọn orílẹ̀-èdè mìíràn èyí tí àwọn olóyìnbó pè ní unity in diversity. Ṣùgbọ́n dípò bẹ́ẹ̀,
ẹ̀dá rẹ̀ ní odi ẹ̀ náà ni ó wá ń ṣẹlẹ̀ sí wa ní orílẹ̀-èdè. Kí sì ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni pé ojúsàájú, àìfọmọ iṣu tọ́ṣu, àìfọmọ ọkà tọ́kà, tí a ò ṣe ní pín-in-re làáre. Ìyẹn ló ṣokùnfà bó ṣe pé àwọn ẹ̀yà kan wọ́n sọ pé àwọn fẹ́ pín. Ẹ rí i pé lẹ́yìn ìgbà tí àwọn ológun gba ìjọba ní ọdún 1966, lásìkò yẹn ni ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ti bẹ̀rẹ̀, tí àwọn ẹ̀yà Ìgbò tí wọ́n sọ pé wọ́n pa àwọn ní ìpakúpa nígbà tí àwọn ológun gba ìjọba ńgbà yẹn, nígbà tí Aguiyi-Ironsi tí ó dórí àlééfà, tí wọ́n fi sọ pé nígbà tí wọ́n á yan ẹni tí ó yàn gẹ́gẹ́ bí Gowon, tí lẹ́yìn ìgbà tí wọ́n pa Ironsi tí wọ́n á yan gẹ́gẹ́ bí Gowon. Ara nǹkan tí Odúmẹ́jú Ojukwu tó jẹ́ aṣáájú àwọn Biafra sọ ńgbà yẹn náà ni pé àwọn Ìgbò wípé wọ́n ṣe ojúsàájú, òun ló sì fa ogun abẹ́lé àkọ́kọ́ tí ó wáyé ní ọdún 1967 tí ó sì parí ní ọjọ́ 15 oṣù kìíní ọdún 1970 tí wọ́n jà fún 30 oṣù. Irú àwọn ìwà ẹlẹ́yàmẹ̀yà báyìí ni ó wà tó sì ṣokùnfà irú nǹkan báyìí. Tí ò bá sí ẹlẹ́yàmẹ̀yà, tí ò bá sí pé bóyá à ń ṣe ojúsàájú ni, bí a ṣe jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé wọ́n ń pè wá ní Giant of Africa, pé àwa la tóbi jù ní orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ èèyàn ni o, nípasẹ̀ pé a ní ẹ̀bùn, nípasẹ̀ pé a ní nǹkan àlùmọ́nì, nípasẹ̀ a ní nǹkan ìgbáyégbádùn, a ní nǹkan amúlùúdùn lóríṣiríṣi. Tí a bá ṣe pé a wá kóra gba jọpọ̀ báyìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, yóò mú kí ìlọsíwájú ó bá wa. Ṣùgbọ́n dípò bẹ́ẹ̀, ìwà ẹlẹ́yàmẹ̀yà ló wá ń ṣokùnfà bí ẹ̀yà Yorùbá ṣe ń sọ pé àwọn fẹ́ pín. Ẹ rí i pé yàtọ̀ sí ti ogun Biafra tí mo ló parí ní ọdún 1970 yẹn, àwọn ẹ̀yà Ìgbò náà títí gbégun báyìí. Ẹ rí i pé à ń sọ nípa Nnamdi Kanu tó sì pé ó wà ní àtìmọ́lé báyìí nípasẹ̀ pé òun àtàwọn kan náà ni wọ́n ń ṣáájú àwọn Ìgbò pé àwọn náà fẹ́ pín. Tí a bá sì wo ní àsìkò tí ààrẹ Buhari wà lórí àlééfà, àwọn èèyàn wọ́n fẹ̀sùn kan ààrẹ Buhari pé wọn tiẹ̀ fi ọmọ ẹ̀yà Ìgbò kankan sí ipò kankan ní orílẹ̀-èdè. Ẹni yẹn sì sọ wípé nítorí pé wọn dìbò fún òun. Kò sì yẹ kí ọ̀rọ̀ ó rí báyìí. Yorùbá bọ̀ wọ́n ní báwo ni ìnàkí ṣe rí tí ọ̀bẹ ò ṣe. Òun ló ṣokùnfà bí àwọn ẹ̀yà Yorùbá tí wọ́n fi sọ pé àwọn fẹ́ yá lọ nítorí pé ojúsàájú tó wà lórílẹ̀-èdè, tó yẹ pé àwọn igun kan ló wá jẹ mùdùnmúdùn nǹkan tí gbogbo àwọn aṣáájú wa ti fi òógùn ojú ara wọn gbé kalẹ̀, nítorí pé kò rọrùn láti sọ pé wọ́n gba òmìnira lọ́wọ́ ìjọba Bìtìkó tá ń pè ní British ní ọdún 1960, ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 1960 tí wọ́n fún ní òmìnira. Nítorí náà, nípasẹ̀ ìwà àwọn ẹlẹ́yàmẹ̀yà báyìí ló ṣokùnfà. Wàyí ò nípa, mo kàn fẹ́ ṣe àlàyé díẹ̀ gẹ́gẹ́ bí àlékún fún nígbà tí bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n sì jẹ́ premier ti ìjọba ìpínlẹ̀ ẹkùn ìwọ̀ oòrùn, ẹkùn ni wọ́n pè ńgbà yẹn, region, western region, ìpínlẹ̀ ìwọ̀ oòrùn ńgbà yẹn. A sì wà ní abẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, kì í ṣe pé a pín. Ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé òmìnira wà ńgbà yẹn, jẹ́ pé ẹkùn kọ̀ọ̀kan ló ní òmìnira tiẹ̀, jẹ́ pé ó sì ń ní ìdàgbàsókè, jẹ́ pé agbára ò pọ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀ ńgbà yẹn. Ṣùgbọ́n nígbà tí Aguiyi-Ironsi ló gba ìjọba ní ọdún 1966, ló ṣe ètò wípé kí ìjọba ó pè ní unitary system of government, jẹ́ pé ìjọba àpapọ̀ ní ó ní agbára jù. Èyí tó jẹ́ pé agbára yẹn tiẹ̀ ó lékè kàńgbà yẹn. Ṣùgbọ́n nígbà tó rí pé bóyá a padà sí ìjọba àwa ara wa ní ọdún 1979, agbára yẹn sì dínkù. Ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ tó wà ńgbà yẹn kò ní òmìnira bíi ti tẹ́lẹ̀ mọ́. Wọ́n sì ni wọ́n rọ̀gbọ̀kú lé ìjọba àpapọ̀. Ṣùgbọ́n nígbà tá à ń sọ yìí, wọ́n ní òmìnira tó jẹ́ pé ìdàgbàsókè ó sì ń bá ìjọba ìpínlẹ̀ ìwọ̀ oòrùn ńgbà yẹn. A rí i pé gbogbo nǹkan àkọ́kọ́ nílẹ̀ Áfíríkà, kódà kọjá ilẹ̀ Áfíríkà, ìjọba ẹkùn ìwọ̀ oòrùn ńgbà yẹn ni.
tá a bá sọ pé tí tẹlifíṣàn ọdún 1959 tí wọ́n dá sílẹ̀, Cocoa House tí wọ́n dá sílẹ̀, Liberty Stadium àti àwọn ọ̀nà tó yọ̀ kololo gbogbo ìgbà yẹn a rí i pé ìjọba ẹkùn ìwọ̀ oòrùn gbà yẹn ló jẹ́ aṣáájú tí àwọn tó kù sì ń tẹ̀lé ní àkókò yẹn, nítorí pé wọ́n fún wọn ní òmìnira láti dá dúró, kò sì sí ẹlẹ́yàmẹ̀yà. Ìyẹn ló sì ṣokùnfà irú àwọn nǹkan báwọn. Bó tiẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí onímọ̀ ìtàn àti onímọ̀ nípa ẹ̀kọ́ èdè Yorùbá, nígbà tí a máa ń sọ nípa ti Yorùbá ní pàtàkì jùlọ, tá a bá wò aṣáájú la jẹ́ ní gbogbo ọ̀nà. Anacleam sì ti sọ yẹn ní nǹkan bí ọdún 1849 nígbà tí ó ṣiṣẹ́ lórí àwọn ẹ̀yà mẹ́ta ní orílẹ̀-èdè Áfíríkà. Ó ní ìran Yorùbá ni ó jẹ́ aṣáájú jùlọ, tó yẹ pé wọ́n lóye lórí ní gbogbo ìgbà yẹn. Gẹ́gẹ́ mo ṣe sọ ṣáájú, bá a bá sọ nípa Yorùbá, mo fẹ́ kí àwọn tí ń gbọ́ wa lókè òkun kí wọ́n má sì mí gbọ́ o. Nígbà tí a bá sọ nípa Yorùbá, oríṣiríṣi ẹ̀yà ló wà nílẹ̀ Yorùbá. Ọdún 1917 ni wọ́n tó ń pè wá ní Yorùbá. Lord Lugard ló sì ṣèpàdé pẹ̀lú àwọn lọ́balọ́ba ní ìlú Ìbàdàn nígbà yẹn. Àwọn Ọ̀yọ́ ni wọ́n ń pè ní Yorùbá. Tó náà ẹ̀yà Yorùbá pọ̀ lóríṣiríṣi. Àwọn Ọ̀yọ́ gan-an. Ẹ̀wọ̀n Ọ̀yọ́, Yorùbá Ọ̀yọ́, àwọn tó ń sọ Yorùbá Ọ̀yọ́ ni wọ́n pè ní Yorùbá. Ẹ̀rí máa jẹ́ mi sùn tẹ́ bá wo ìwé ìròyìn àkọ́kọ́ tí ẹni tásẹ̀ ṣe ní ọdún 1859. Ẹ rí i pé ó pè ní ìwé ìròyìn fún àwọn Ẹ̀gbá àti Yorùbá. Ìyẹn fi hàn pé wọ́n kà pé Yorùbá wà lọ́tọ̀, Ẹ̀gbá wà lọ́tọ̀, Ìjẹ̀bú wà lọ́tọ̀, Ìjẹ̀ṣà wà lọ́tọ̀, Ìjẹ̀wá wà lọ́tọ̀, Oǹdó wà lọ́tọ̀, Ìgbómìnà wà lọ́tọ̀, ẹ̀ dárúkọ gómìnà tèmi, Èkìtì wà lọ́tọ̀. Àwọn tí wọ́n pè ní Òǹkò, àwọn tó wà ní òkè Ògùn yẹn, bóyá bíi Ṣakí, Ìṣẹ́yìn, àwọn náà wà lọ́tọ̀ tí wọ́n wà lábẹ́ Ọ̀yọ́ ńgbà yẹn. Àwọn Ìbàràpá méjèèjì, àwọn náà wà lọ́tọ̀. Ifẹ̀ ó wà lọ́tọ̀ bákan náà. Àwọn ẹ̀yà tí a ń pè ní Ìbọ̀lọ́, àwọn náà wà lọ́tọ̀. Àwọn ni bíi Ọ̀fà, Ìníṣà, Ìré, Ìníṣà, Ìré, Òkùkù, Ìrágbìjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, Adà, Ọ̀rọ̀rúwọ̀. Ṣé Adà ò sí lára Ìjẹ̀ṣà? Ìbọ̀lọ́ ni wọ́n sọ. Àwọn ìlú kan tí irú bí Ìgbàjọ nísìnyí, èdè Ìjẹ̀ṣà ni wọ́n sọ. Níbẹ̀. Nítorí náà irú àwọn ẹ̀yà lóríṣiríṣi ìyẹn ni ó wà. Ṣùgbọ́n tá a bá rántí pé ọdún 1914 ni Lord Lugard wá so gbogbo wa papọ̀. Ṣáájú àkókò yẹn, ìjọba a ní orílẹ̀-èdè Nàìjíríà, a ní àwọn tí wọ́n ń pè ní Haúsá tí wọ́n ṣe ìjọba tiwọn. Ṣùgbọ́n ọdún 1804 tí Olúwadáfódìò gba ìjọba àwọn Haúsá, ilẹ̀ wa ní nǹkan tí a ń pè ní Fúlàní Caliphate nílẹ̀ Haúsá ńgbà yẹn, tí Sókótó jẹ́ olórí wọn. A ní ìjọba ti ilẹ̀ Haúsá, a ní àwọn ìjọba ti Ẹ̀dó, ìyẹn Benin, a ní ti àwọn Ìjọ, a ní ti ní ilẹ̀ Yorùbá, a ní ìjọba ti Ọ̀yọ́ tí a ń pè ní Ọ̀yọ́ Empire, a ní àwọn kingdom bíi Ìjẹ̀bú kingdom, Ìgbómìnà kingdom, Ìjẹ̀ṣà kingdom, Èkìtì kingdom. Gbogbo yẹn ni a ní nígbà yẹn. Bó jẹ́ pé lásìkò yẹn náà wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wọn pẹ̀lú okòwò. A rí i pé nítòótọ́ ní ayé ìgbà yẹn àwọn ogun jíjà wà ńgbà yẹn. Ẹ bá gbọ́ nípa Jálumi war, Èkìtì Parapọ̀ war àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A rí i pé lásìkò yẹn Ìjàyè àti Ìbàdàn wọ́n gbómi ìjà kaná pẹ̀lú ara wọn ní àsìkò ìgbà yẹn. Ìyẹn ló sì bí òwò ẹrú kó tó wá di pé wọ́n dá òwò ẹrú dúró. Ìyẹn ló jẹ́ kí àwọn òyìnbó wá gba ìjọba ní ọwọ́ wa bẹ̀rẹ̀ láti ọdún 1860, torí pé wọ́n wá gba ìjọba pátátá tó wá di 1914 tí a ń pè ní amalgamation, tí wọ́n so ìjọba ti gúúsù àti ti àríwá papọ̀, tí a ń pè ní 1914 amalgamation of Northern and Southern Protectorate, tá a wá di ọ̀kan náà. Ṣùgbọ́n tí màá kàn sọ ní ṣókí, torí pé mo fẹ́ ká mọ̀ pé bí àwa Yorùbá bá pín, tí a bá dá ìjọba wa dúró, a gbọ́dọ̀ síra wa lórí ọ̀kan, tá à ní síra wa ní tí ò ní jẹ́ ẹlẹ́mọ̀yàmẹ̀yà, tá à wá ní máa sọ pé Ìjẹ̀bú, Ìjẹ̀ṣà, Ọ̀yọ́, Ẹ̀gbá. Ẹ rí i pé wọ́n pa òwe kan gbà yẹn pé ebi ò pa Ìjẹ̀ṣà ní òjòrí Ọ̀yọ́.
bí bá pa súlè yóò jọ̀bọ. bẹ́ẹ̀ ni ìyẹn fi hàn pé ní àsìkò yẹn bóyá àwọn ìjà wà láàrin wọn ní ìgbà yẹn tó ṣokùnfà ilé tó náà máa kàn rọ máa kọ́ sọ báyìí ní torí pé kì í ṣe nǹkan tó rọrùn láti sọ pé bóyá a pín yóò fẹ́ ṣòro láti pín kó mọ̀ jẹ́ pé yóò dá dúkù sílẹ̀ nígbà tó bá yá torí ojúbọ̀rọ̀ kọ́ la fi lè gbọ́mọ lọ́wọ́ èkùrọ́ kò rọrùn. Ẹ wo tí ìgbà tí àwọn Ìgbò tí wọ́n ṣe tiwọn ní ìgbà yẹn bẹ́ẹ̀ pé wọ́n kojú agan sí ìjọba àpapọ̀ eléyìí wọ́n fẹ́ fi pẹ̀lẹ́kùtù ṣe ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò lè rọrùn láti sọ pé èèyàn dá wà. Àrọwà tí màá pa sí ààrẹ Tinubu tó jẹ́ ààrẹ wa ní orílẹ̀-èdè náà ni pé kí ó gbìyànjú àti ṣe nǹkan yẹn ní pínre láre. Wọ́n ti ń gbìyànjú torí pé mi ò ṣẹgbẹ́ olóṣèlú kankan tá a bá wò gbà tí wọ́n dórí àlééfà pẹ̀lú àwọn nípa ti pé fífi ìyàn sípò wọ́n gbìyànjú wọ́n fi àwọn gbogbo ẹ̀yà pátápátá ni wọ́n ṣe ní pínre láre. Àwọn kan sọ pé wọn bí wọn dáa kán mọ̀ sí rẹ̀ pé àwọn wo ló gbé wọn débẹ̀ pé ṣé wọ́n ṣàmọ̀ pé àwọn apá àríwá yẹn ló pọ̀ jù pé so wọn lọ́pṣàn. Ṣùgbọ́n wọ́n fi àwọn ẹ̀yà Ìgbò náà síbẹ̀ o ṣebí nígbà tí ààrẹ Buhari àwọn mọ̀ pé Tinubu àtàwọn kan nílẹ̀ Yorùbá wọ́n gbìyànjú wọ́n ṣe gudugudu àyà mẹ́fà láti rí i pé wọ́n dórí àlééfà ṣùgbọ́n nígbà tí wọ́n dórí àlééfà àwọn ẹ̀yà tiwọn ni wọ́n kó síbẹ̀ àti ẹ bá sì rí ipò kànrìnkànrìn pàápàá tó jẹ́ ti ètò ààbò a rí i pé àwọn ẹ̀yà tiwọn ni wọ́n kó síbẹ̀ nígbà tí ètò ààbò sì mẹ́rẹ̀ lórílẹ̀‐èdè tí wọ́n ti ń gbà wọ́n nímọ̀ràn pé kí wọ́n ṣe àtúnṣe sí àwọn tí wọ́n wà ní ipò mínísítà nígbà yẹn wọ́n kọtí ọ̀gbọ́n sí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ni tó náà má sì gba ààrẹ Tinubu níyànjú pé kí wọ́n gbìyànjú láti ṣe ní pínre láre kí wọ́n rí i pé ìdàgbàsókè dé bá ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Nàìjíríà lápapọ̀ torí nǹkan ò rọrùn ní àkókò yìí. Mo sì sọ fún wa náà kí pé ṣe ẹ wo ní ìgbà tí wọ́n sọ pé wọ́n fi ẹ̀hónú hàn ní ẹnu láìpẹ́ yìí ẹ rí i pé lókè ọya lọ́wọ́ ni wọ́n ti bà nǹkan jẹ́ jùlọ. Ìyẹn fi hàn pé inú àwọn òkè ọya náà ò dùn nítorí náà tí màá rọ ààrẹ wa sí náà ni pé kí wọ́n gbìyànjú láti rí i pé wọ́n ṣe nǹkan ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ pé wọ́n á pín bó ṣe tọ́ àti bó ṣe yẹ tó yẹ pé àparò kan kó mọ̀ ga jù kan lọ kó mọ̀ jẹ́ pé bóyá a gbé àparò kan gorí ebè àgbé kejì gorí ebè ẹ jẹ́ kí gbogbo wa jọ wà lórí ebè ìyẹn ni ó mú kí nǹkan ó wà ní pẹ̀lẹ́kùtù ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ṣeun bàbá ṣe rí ètò tí ẹ mú wá lónìí àwọn ọ̀rọ̀ gbọ́n pọ̀ nínú ẹ̀ gan-an èmi gẹ́gẹ́ bí atọ́kùn ètò mo mú àwọn kankan kan jáde tí mo rí pé kò yẹ kétò yìí kàn jẹ́ ẹ̀kan àwọn ìtàn gangan tó so mọ́ ìran Yorùbá gẹ́gẹ́ bí ẹ tún ṣe jẹ́ olùkọ́ ẹ̀kọ́ èdè Yorùbá nílé ẹ̀kọ́ gíga ilẹ̀ wa màá fẹ́ láti tún sì gbé wá lórí ẹ̀ màá fẹ́ kí n béèrè àwọn ìbéèrè kan tó sòdò sínú pàápàá jùlọ ọ̀rọ̀ Yorùbá ẹ jẹ́ kí a máa ṣẹnu ró torí ẹ tún lọ sórí ìkànnì míì lásìkò tá a wà yìí ká má gba àsìkò yín àmọ́ rírì yín olóyè ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹyọ tí ẹ jẹ́ olóyè kan gbòógì nílùú Ìlá-Ọ̀ràngún ògbóyè akínyìn o adẹ̀kú oríire ti ìgbéyàwó tẹ́ ẹ ṣe fọ́mọ ire yẹn ó máa túbọ̀ pọ̀ sí yóò máa lékún ẹ̀yàwó sì ní mẹ́ni tọ́ ẹ bá ń kí wọn o ní comment section. Yorùbá bọ̀ wọ́n ní báwo bá kì fún ni àbí ká náà kì báwo. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí tó tún jẹ́ olùdarí iléeṣẹ́ yìí Fásùgbà Olúwatóbilọ́ba tó bá mi kẹ́yẹ lọ síbi ètò ìgbéyàwó ọmọ mi n ló ṣe olúyòkó láì gbowó tó tún gbé gbogbo ẹ̀ sórí afẹ́fẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o lókèlókè lẹ́yẹ ń fọ̀hún lókèlókè ni iléeṣẹ́ yóò máa lọ gbogbo ẹni tí ẹ ń gbọ́ wa yóò dáa fún yín o ẹ máa gbọ́ ìkànnì yìí ìkànnì tí ẹ ti kọ́ ọgbọ́n tí ẹ ti mọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń lọ àti nípa ìtàn nígbà tó bá tún dìgbà míì ẹ tún gbọ́ wa lóní Bẹ̀m̀bẹ̀yẹkẹ. Ẹ ṣeun wọ́n ní mi ò gbowó ṣé ẹ mọ̀ wípé àwọn kan wà tó yẹ pé wọ́n ju owó lọ táwọn gan ń kó àtipa tí wọ́n ń kó nù ìgbésí ayé mi ó ju owó lọ bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe rí mo rántí ìgbà mo bá Sànní Adé bàbá Sànní Adé ṣiṣẹ́ gbà kan wọ́n ní báwọn ṣe tó yìí táwọn lókìkí táwọn ló kọ tó àwọn ibì kan wà táwọn ò lọ ṣiṣẹ́ táwọn ò ní gba 1 náírà nítorí kékeré
torí torí àsìkò ẹja máa ṣẹnuró àmọ́ rírì yín Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ ń pè mí ẹ máa wò ó kẹ́ máa share fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Flash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Flash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Flash Express Logistics Services. Your convenience is our priority. Orúkọ mi ni Lekan Ọláwuyì tí gbogbo èèyàn mọ̀ sí Wákìlì. Òpàjẹ́ òní báyìí tí yín ò ní bàjẹ́ o. Tí ẹ bá fẹ́ mọ̀ nípa àṣà ìṣe ẹ lọ subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìyẹn lórí YouTube àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bẹ́mbẹ́yẹ́kẹ́ comedy. Ẹ wò ẹ̀yin mi láwo ń gbé bá subscribe síbẹ̀. Ẹ káre hehehehe.